bàbá ti jábàálẹ̀ mi ìyẹn olórí ìjọ wa tẹ́ ẹ bá gbàgbé pé mo sọ pé ìyàwó wọn ní stroke ṣé ẹ gbàgbé pé ìyàwó wọn ní stroke ṣé ẹ gbàgbé pé mo ní pé wọ́n ti parí ìbálẹ̀ mi wọ́n ti já tán tẹ́ ẹ bá gbàgbé ẹ lọ wo previous video ẹ rí ń bẹ̀ ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ́ni Tán reality show Ògbẹ́ni Tán lẹ́tọ̀ tẹ́ ẹ bá ti ń gbọ́ Ògbẹ́ni Tán kẹ́ ẹ mọ̀ sọ wípé strange but true torí wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàrin wa yìí sópin ayé ti dé ni àbí kò ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlá pé social media ò sí nítòsí ni ò jẹ́ ká mọ̀ pé ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìbéèrè ni o tí mo sì fẹ́ kẹ́yìn ọlọ́gbọ́n ayé ẹ̀yin ọ̀mọ̀ràn ayé kẹ́ ẹ mọ̀ dá mi lóhùn àti gbọ́ wípé olórí ìjọ ní ń bọ́ ọmọ ọjọ́ sùn ọmọ tó ti bírú ẹ̀ sẹ́yìn last born bàbá yìí wà ní school ni ọ̀rọ̀ ń bọ̀ wá kòun náà kò tí ì kàn báyìí ni ṣe rí ìyẹn last born olùṣọ́ yìí Samson òun wà ní school ó máa ń wálé o àmọ́ ní rapport kankan ṣe mọ̀ àwọn tó wà ní school àbátá àti ìwọ school ìgbéraga tó bá wọ school tó bá tẹ̀ ń kọrin gan níjọ́ Sunday báyìí ẹ̀rọ bòun ló kó gbogbo wa jọ ni àmọ́ létà nǹkan gbọ́dọ̀ ṣẹlẹ̀ mú bọ̀ n ò tí ì dé tẹ́ ẹ̀ bá gbàgbé ìyàwó olùṣọ́ ti ní stroke ó wà nù ilé tí n bá wá ń dárúkọ olùṣọ́ kò mí ìwí pé Celestia ní o tí n bá ń dárúkọ shepherd kò mí pé Celestia ní o olùṣọ́ àgùntàn ní gbogbo àwọn Kristẹni bí àrídìmù ní o bóyá CAC any kind of church all the churches olùṣọ́ àgùntàn ní àwọn olórí wọn ẹ̀yin sì làgùntàn wọn ṣẹ́rì tó bá ti wá parí church báyìí tó yẹ kí n mọ̀ lọlé èmi ò lé mi ò lọ mo fẹ́ dúró tà àǹtí mi á ní òkè ó fẹ́ dúró tì mí kó dé pé Sunday la parí service gbogbo ayé wa lọ tán á wà wo yàrá èmi àti olùṣọ́ èmi àti olórí ìjọ wa á wà wo bẹ̀ wọ́n àbẹ̀rẹ̀ sí máa ń bá mi lájọṣepọ̀ àǹtí ṣeun tí olùṣọ́ bá kì mí ẹ̀rọ bóyá àgbàlagbà náà ń bá lájọṣepọ̀ ni ó sì tẹ́ mi náà lọ́rùn bẹ́ẹ̀ tí wọ́n bá ti ṣe tán èmi kú mọ̀ wọ́n á ní kí n tẹ́wọ́ mi kí ní oògùn náà 10 ló wà nú ẹ̀ wọ́n á yọ ọkàn wá fi lé mi lọ́wọ́ wọ́n á ní kí n fomi lò máa fomi lò kò sì bá tèmi lọ kò sí ìgbà tá a ṣe tán tá a bá ṣe 10 lójúmọ́ 10 yẹn ni màá lò tí mò ń lò bó kàn fi sọ̀rọ̀ ni o àti ìṣẹ̀mẹ̀wá lójúmọ́ rí o àǹtí ṣeun bí n bá sọ pé náà ń jó lórí omi ẹni kí n lọ mẹ́rù rẹ̀ wá yín kò irú rẹ̀ fún yín nígbà tó yá àǹtí mi bẹ̀rẹ̀ sí í jowú tá a bá ti parí service máa ní màá dúró á ní kí n máa lọlé kí n fẹ́ dúró fún bẹ̀rẹ̀ sí í lejú mọ́ mi alàgbẹ́ náà sọ pé máa lọ máa pè é máa lọ nígbà míì wọ́n máa ń pè mọ́mì mi ni wọ́n á ní kí wọ́n sọ fún mi pé kí n wá sáyìíká àbí kí ìyá mi fi nǹkan ránṣẹ́ sáwọn kó fi nǹkan máa sọ pé wọ́n lọ fún olùṣọ́ wọ́n lọ fún dádì o bá ti gbà lọ́wọ́ wọn òun lọ́dọ̀ wọn nìyẹn wọ́n lọ fún wọn bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. ẹ jẹ́ n sọ fún yín pàtàkì mi àǹtí mi àti olùṣọ́ àti dádì kò sí gbà tí wọn kì í bára wọn lájọṣepọ̀ ìyàwó olùṣọ́ dẹ̀ ń bẹ́ẹ̀ bí tí wọ́n wà tára wọn ò wá òkè nínú ìnira ó wá jíjọ́ kan àwa nínú service ẹlẹ́mìí bá lọ sínú mi sí ló bá pe mọ́mì mi jáde ló bá ní kí olùṣọ́ náà máa bọ̀ ló bá sọ mọ́mì mi pé Ọlọ́run fẹ́ pààrọ̀ ipò wọn nínú ìjọ yìí dáàdì mi wà ń bẹ̀ o
wípé Ọlọ́run fẹ́ pààrọ̀ ipò mọ́mì mi nínú ìjọ yìí, pé Ọlọ́run ti pèsè ipò kan lẹ̀ fún wọn, wípé ipò tí ìyá Yáàdì wà yẹn pé mọ́mì mi ni kó wà ń bẹ̀. yóò mọ̀ pàyín lẹ́rìn pé ipò ìyá Yáàdì lọ́ndọ̀n òun á ní ọmọ Yáàdì ó wà wà bẹ́ẹ̀ ni bọ́yì sọ fún wọn náà ǹdọ́ náà lọ́nìí ikú náà mọ̀ mú wọn wá ni ikú àbí dáàdì mi ò ní gbà kan ṣiṣẹ́ yẹn dáàdì mi ní èmi ò tó bẹ́ẹ̀ Ọlọ́run ọba ló tó sọ pé báyìí nìkan ṣe ṣe bọ́lọ́run bá sọ wípé òun fẹ́ lò wọ́n òun ò tó sọ pé ó má lò wọ́n o ọkùnrin dáàdì mi náà síbẹ̀ ọ̀rọ̀ tó ń sọ tá à ń gbọ́ ni wọ́n sọ ń lé àánú à ń gbọ́ ní bá ní pé kí mọ́mì mi di ìkó dáàdì mú mọ́mì bá di ìkó dáàdì mú ẹlẹ́mi wa sọ pé kí dáàdì mi náà di ìkó kan mọ́ yẹn pé méjì ni dáàdì mi di kọ́ dẹnu kan mọ́mì dẹnu kan dáàdì mi dẹnu kan mọ́mì dẹnu kan mọ́ nígbà tó ṣe yẹn tán àwọn dáàdì bá súre fún wọn méjì kúnlẹ̀ fún dáàdì súre fún wọn gan dáàdì ni mo fi pè mí súre fún yín kẹ́ ẹ lọ́ máa ṣe rere nínú ayé kẹ́ ẹ lọ́ máa ṣe rere nínú ayé torí pé ẹ gbọ́ràn kẹ́ ẹ lọ́ ṣe rere nínú ayé. wọ́n ní kí mi máa kán máa wọ̀n láyìíká o wọ́n fún wọn lórí ọ̀fẹ́ àti lọ́mọ sunlé wọn àmọ́ kán máa wọ̀n láyìíká. mo ṣe àwa la ní ilé tá à ń gbé o wọ́n mi ń ta nǹkan wájú ta lé wa wọ́n sì ń ta torí àwọn skul máa ń gbà ta lé wa kọjá gan. lẹ́yìn ìjọ náà wọ́n mi bá wa sáyìíká wọ́n á wọ́ láàárọ̀ tó bá dalẹ̀ wọ́n mi máa lọ bó ṣe ń ṣe láyìíká ni wọ́n mi ń tọ́jú ìyá Yáàdì láyìíká wọ́n mi bẹ̀rẹ̀ sí ń tajà níta àyíká ìgbà míì àti mọ́mì mi àti dáàdì mi chọ́ọ̀chì la máa wà àtúntò church náà máa wà àtàwọn àti gbogbo àwòtá church náà máa wà ìgbà tó yá wọ́n ní assistant shepherd àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ assistant shepherd wà mọ́ nígbà tá a máa gbọ́jọ́ bọ̀ wọ́n ní wọ́n fi dáàdì mi threatening assistant shepherd pé ó jowó kíní kan bó ṣe fi dáàdì mi láti ṣe assistant shepherd mi àmúgbálẹ́gbẹ̀ẹ́ dáàdì ni mọ́mì ní dáàdì mi lé láàrin wọn dáàdì bá pè mí àti àǹtí sísítà mi pé àwọn mi wá ti wà láyìíká nísìnyí o àlè máa ṣe bá ṣe ń ṣe ń bẹ̀ mọ́ o wípé kọ́ máa wọlé pé láti fẹ́ ṣe kínní pé àmọ́ máa jáde àmọ́ ẹni kò sí wàhálà àti gbọ́ ó ní àwọn máa jáde máa kó láyìíká àwọn máa lọ jáde ní ṣe ń tà àní kò sí wàhálà àti gbọ́ ọjọ́ sọ àwọn méjì ní ẹ̀yìn méjì ní sin pé ìyàwó mi ò fàbúrò ẹ̀ mọ́ra ṣe bá búrò ẹ̀ ní fàmọ́ra ìgbọ́n mi náà fà mí mọ́ra ẹ sì gbọ́ rí àbá appreciate wọn lẹ́yìn ìgbà yẹn tí gbogbo yẹn ṣẹlẹ̀ ó wá dọjọ́ kan àbúrò mi kékeré gbọ́n tí wọ́n sọ yìí ó ṣe pé a mọ̀ dàgbà sí ẹ̀gbọ́n mi ṣetán secondary school sọ pé àwọn fẹ́ kọ́ṣẹ́ ẹ̀wọ̀n tó máa ń rún ṣùtà náà wọ́n ti fi wọ́n síbi kan dáàdì náà ló bá wọ́n dáàdì mi ṣe everything láti fi wọ́n síbi kan tó ń kọ́ṣẹ́ àwọn tó ń rún ṣùtà náà ojú yẹn mi ìmọ̀ kan tó ṣẹlẹ̀ kí n gba ibi ẹ̀gbẹ́ kọjá mo kàn láàbúrò mi tó kúrò ní yàrá dáàdì ó kúrò ní ọ́fíìsì dáàdì ara tẹ kí ló lọ ṣe ń bẹ̀ bá lọ bá kí ló ṣe ọ́fíìsì dáàdì ó ní kí ló lọ ṣe ń bẹ̀ wọ́n pè òun ni wọ́n ràn òun ṣẹ́ wọ́n ràn iṣẹ́ wọ́n pè wọ́n ràn iṣẹ́ wá kí n dáàdì ṣe fún un wọ́n ṣe ọkọ fún mi o wọ́n ṣe ọkọ fún mi ó kò mi wọ́n ràn mí iṣẹ́ nìjà rẹ̀ ẹ máa disturb mi ẹ máa ṣe kíníkọ gbàgbọ́ ìyẹn bó ṣe kúrò nìyẹn ló wá kúrò mẹ́lẹ́ bá lọ kí dáàdì ṣe bá burú mi ní lóbìnrin lọ́wọ́ dáàdì pé kí lè ṣe bá burú mi kí ló wá ṣe lọ́fíìsì yín mo mọ̀ pé tó bá wọ ọ́fíìsì dáàdì tó bá ti ju obìnrin ẹ gbàgbé dáàdì ń bá sùn kí wàá lọ ṣe lọ́fíìsì dáàdì kí ló lọ ṣe ń bẹ̀ ń bá sọ fẹ́ gbọ́ mi àgbà wípé mo rí dágbéyà lọ́fíìsì dáàdì o ẹni ẹ̀ bí ọbẹ̀ wọn ránṣẹ́ o bí mo ṣe rí báwo ló ṣe rí wo fi mí lẹ̀ báwo ló ṣe rí
olórí.